Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo tún wí lẹ́ẹ̀kan sí wípé ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Olúwa àwọn olúwa ọba àwọn ọba, ẹ̀mí inú àwọn wòlíì mi mọ́ ọba tó ti wà tọ́jọ́ tó wáyé. Mọ́lẹ̀ tí tán lánàá òkú tó ń kò lè bóyá rí àwọn wòlíì agbára Ísírẹ́lì. A yìn ọ́ torí pé ẹ dára sí wa, torí pé ẹ wà ní ìhà tiwa. Ọlọ́run àwọn ọlọ́run a gbé yín ga nítorí pé ẹ wà ní àná lónìí títí ayé ẹni wẹ̀kọ́. Nígbà tá a bí wa, nígbà tá a tó bí wa, ẹ̀yin ni Ọlọ́run, ẹ sì di Ọlọ́run síbẹ̀. A gbé yín ga ẹ̀mí àánú àwọn wòlíì, ó yá gba ọpẹ́ wa. Olúwa àwọn olúwa gba ìyìn wa. Jẹ́ ní ti ẹ̀ṣẹ̀, Ọlọ́run dáríjì wá. Bàbá dáríjì wá. A pè yín, Ọlọ́run sọ̀kalẹ̀ wá, farahàn wá. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ẹ̀mí mímọ́ fi ìwà láàyè rẹ hàn, fi ìwà láàyè rẹ hàn, fi ìwà láàyè rẹ hàn, fi ìwà láàyè rẹ hàn. Ní ìṣẹ́jú yìí, fi ìwà láàyè rẹ hàn. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Jésù Olúwa wa. Àkókò díẹ̀ tí a fẹ́ lò, mo fẹ́ ká sáré gbàdúrà láàrin ìṣẹ́jú mélòó kan. Gbọ́ ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi níbikíbi tí ẹ sì ti ń wò mí lọ́wọ́lọ́wọ́. Mo fẹ́ ká gbàdúrà lórí gbólóhùn àdúrà kan tàbí méjì nírú àkókò yìí. Ní orí YouTube, mo sọ fún wa Christ Cafe TV, Facebook Ajiwole Samuel, and then lórí Instagram Ajiwole 477. Báyìí ni a sì jọ mọ̀ pàdé, tá a sì mọ̀ ríra wa. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. So ní báyìí ẹ jẹ́ ká wọnú àdúrà wa lọ. A ti dúpẹ́ lọ́wọ́ bàbá yẹn torí pé ó ṣeun, torí pé àánú rẹ̀ dúró láéláé. Ọlọ́run tí kò fi wá lé Sátánì lọ́wọ́. Ọlọ́run tí ò gbé wa lé ọ̀tá ilé lọ́wọ́. Ọ̀tá òde ò rí wa mú. So nítorí náà la ṣe yìn, la ṣe dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ọlọ́run tí ò fi wá lé asọ́nimú lọ́wọ́. Ọlọ́run ó ṣé o, torí pé ó dára sí wa. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. A sọ fún Ọlọ́run báyìí. Tọrọ ìdájọ́ ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Ọlọ́run. Ó lé ẹ̀ṣẹ̀ ìjìyà kò sí. Ẹ̀ṣẹ̀ ló máa ń mú ìjìyà wá lọ́pọ̀lọpọ̀. Olúwa gbogbo àìṣedédé mi dáríjì mi. Olúwa ṣàánú fún mi. Dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Dárí àìṣedédé mi jì mí. Gbà mí ní ọwọ́ ẹ̀ṣẹ̀. Olúwa gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ọlọ́run tó pọ̀ ní gbogbo ipá àtàgbàrà. Ẹ̀rí inú àwọn wòlíì mímọ́. Olúwa àwọn olúwa. Ọba àwọn ọba, àwọn ọmọ rẹ̀, Ọlọ́run kó súre fún yín. Ó ìwọ tó fi taratara sàmí, mo sọ tẹ́lẹ̀ bí Olúwa ti wà tẹ́mi rẹ̀ wà. Àbó gbọ́n tí ọmọkùnrin yẹn sọ nínú ọ̀rọ̀ Ọlọ́run ni. Ìyẹn ni mo fẹ́ kó fi gbàdúrà. Ó ní, rántí mi Olúwa fún rere. Ìwé Nehemiah orí 5 ẹsẹ̀ 19. Ẹsẹ̀ 19 verse 19. Jọ̀ọ́ ìwọ tó rí àmì ẹ̀ṣẹ̀, mo gbàdúrà ẹnìkan tó rà mí ńlá sí níbí lórúkọ Jésù, Ọlọ́run kó rántí rẹ̀ fún rere. Lórúkọ Jésù, Ọlọ́run kó rántí rẹ̀ sí rere. Ọlọ́run kó rántí rẹ̀ sí rere lóṣù tó wà yìí. Lórúkọ Jésù, kí oṣù yìí tó lọ sí ìparí, ẹ̀mí kó rántí rẹ̀ sí rere. Lórúkọ Jésù, Ọlọ́run kó síwé ìrántí ńlá kàn yẹn. Lórúkọ Jésù, ẹ̀mí kó síwé ìrántí ńlá kàn yẹn. Ọwọ́ Ọlọ́run kó wà lára rẹ̀, kó gbé ọ̀gá, kó sọ di ńlá, kó sọ di igi àràbà, kó sọ di ènìyàn pàtàkì. Lórúkọ Jésù, ìdínú ayé kò tún já ọ mọ́. Ọwọ́ ọ̀tá ò ní tẹ̀ ọ́. Ó dẹni ńlá, ó dé ènìyàn ńlá. Lórúkọ Jésù, ìpinnu ọ̀tá, Ọlọ́run yí dànù kúrò lórí rẹ̀. Ọlọ́run kó máa sọ bidire bó ṣe ń ṣe àmì yẹn. Lórúkọ Jésù, ẹ̀mí kó máa sọ bidire nínú ayé ẹ. Ibi làwọn ará ilé Joseph rò sí o. Ọlọ́run yí padà, ó sọ dire. Mo ní ibi tọ́ta rò sí ọ. Lórúkọ Jésù, ẹ̀mí kó yí padà, kó sọ di ìyanu, kó sọ di ire, kó sọ di ògo, kó sọ di àánú, kó sọ di ìfọ̀kànbalẹ̀. Lórúkọ Jésù, ó ní testimony ayọ̀. Lórúkọ Jésù, kọ́kọ́rọ́ testimony. Lórúkọ Jésù, Ọlọ́run gbé lé ọ lọ́wọ́. Ó ní ẹ̀rí ńlá, ó ní ẹ̀rí ńlá. Ó yá wọ bí ìfọ̀kànbalẹ̀ lọ. Ibi iṣẹ́ tó ń ṣe tó ti ń manage yẹn, á yí kúrò, á yí ìpinnu dànù, ìpinnu manage. Ọlọ́run yí kúrò lórí rẹ̀. Lórúkọ Jésù, wọ bí ìfọ̀kànbalẹ̀ lọ. Ọkàn rẹ yóò balẹ̀ o. Ó ra àánú gbà o. Bẹ́ẹ̀ ni yóò rí. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Níbi ilẹ̀ ìnira, lórúkọ Jésù, ó yá kó di ilẹ̀ ògo fún wọ. Lórúkọ Jésù, ó yá kó rí àánú gbà, kó rá àánú gbà, kó rá àánú gbà. Májẹ̀mú àti ìpinnu Sátánì lórí rẹ̀, lórúkọ Jésù, Ọlọ́run ó bàjẹ́. Ó bá ìpinnu Sátánì jẹ́. Ó bá májẹ̀mú ọ̀tá jẹ́. Májẹ̀mú tí ò jẹ́ kó gòkè táyé mú ọwọ́ lọ́gànjọ́ òru. Lórúkọ Jésù, ẹ̀mí máa bà májẹ̀mú náà jẹ́. Májẹ̀mú tí ò jẹ́ kó tayọ táyé mú ọwọ́ lọ́gànjọ́ òru. Ẹ̀mí máa bà májẹ̀mú náà jẹ́. Májẹ̀mú tí ò jẹ́ kó díyàn táyé mú ọwọ́ lọ́gànjọ́ òru. Ẹ̀mí máa bà májẹ̀mú náà jẹ́. Ọkàn rẹ ó balẹ̀. Bẹ́ẹ̀ ni yóò rí o. Ìwọ náà ṣe rere lọ o. Ó yá lọ ṣe rere, lọ ṣe rere, lọ ṣe rere.
lọ ṣe rere, àṣírí rẹ kó máa bò ní ìhà gbogbo lórúkọ Jésù. Ọlọ́run kó máa daṣọ àṣírí bò ọ́, Ọlọ́run kó daṣọ àṣírí bò ọ́, o ò ní tọrọ mọ́, o ò ní yá mọ́, o máa wín orílẹ̀-èdè, o máa fún ni, bẹ́ẹ̀ ni yóò rí. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa, àmín, àmín, àmín ní orúkọ Jésù. Hallelujah, hallelujah, hallelujah. Ẹyin Jésù lógo, go fún Jésù. Kí wá pé a kó àtàárọ̀ lórúkọ Jésù. Ibi tó fẹ́ dé láyọ̀, Ọlọ́run yóò mú ọ débẹ̀. So ṣáà jẹ́ ká tún pàdé níjọ́ Tuesday lórí Instagram tàbí Facebook. So ní àárọ̀ ní ìdájí láti Tuesday, Wednesday and Thursday. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Tó o bá ti lórí Instagram tó rí mi wò dáadáa, bọ́ sórí Facebook, ó rí mi ńbẹ̀, yóò dára fún wa. God bless you.